lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọba Kushoro mà ti jáde. Ṣẹ́yìn wá lérò pé ibi tí ọba Kushoro parí sí yẹn náà ló máa parí sí? Rárá o. Ọba Kushoro gbọ́dọ̀ ní part 2 náà, àbí Kenny George wá sọ fún wa. Ọba Kushoro ò gbọ́dọ̀ tán bẹ́ẹ̀ yẹn o. Ò gbọ́dọ̀ sọ fún wa pé ibi tó tán sí nìyẹn. A sì ń dúró de apá kejì. Ó yá ẹ̀yin tèmi, ẹ̀yin ti wà lẹ́yìn ìtàgé. Bẹ́ẹ̀ náà bá ń dúró de ọba Kushoro apá kejì, like, comment àti shares yín òun ló máa fi hàn pé ẹ̀ ń dúró de ọba Kushoro ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní késekése lẹ rí, kàsàkàsà ń bọ̀ lẹ́yìn. Ẹ wo ihun tó máa ṣẹlẹ̀ nínú ọba Kushoro apá kejì, Elédùmarè nìkan ló lè sọ. Kenny George máa gbé wa débẹ̀. Abẹ́yìn tẹ̀ tí láǹfààní àti wo ọba Kushoro. Ọba Kushoro ti ń show lórí YouTube, lórí Òòṣà TV. Ẹ̀yin ẹ lọ wo Òòṣà TV, ẹ rí ọba Kushoro ń bẹ̀. Tẹ́ ẹ bá ti wo ọba Kushoro lórí channel ẹlòmíì, ẹ̀dá sinimá ni tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Ọba Kushoro ti ń show, ẹ lọ wo tún tí àwọn àgbà òṣèré tí wọ́n pa nínú ẹ̀. Kenny George fúnra rẹ̀, àbí Ìbàjàgbé àti ọ̀pọ̀lọpọ̀ superstars ni wọ́n jọ kópa nínú ọba Kushoro. Ẹ̀yin náà ẹ lọ wo ọba Kushoro, ẹ wo ọba fúnra rẹ̀, ẹ wo wàhálà tó dálẹ̀. Ọba Kushoro gbọ́dọ̀ wá tán bẹ́ẹ̀. Kenny George gbọ́dọ̀ fún wa ní part 2. Ẹ̀yin yan mi lórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí, Lẹ́yìn Ìtàgé lórúkọ ìkànnì yìí, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa, yálà ètò ẹ̀ṣẹ̀ jáde, èyí tó ń bọ̀ lọ́nà tàbí ìta àṣẹ̀ṣẹ̀ wò, ibi yìí la ti ń sọ fún yín. Ẹ má gbàgbé láti like, comment, kẹ́ ẹ dẹ̀ subscribe, kẹ́ ẹ lè tẹ̀lé ìkànnì yìí, kẹ́ ẹ lè máa rí àwọn content wa bó ṣe ń lọ. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín, a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.